jẹ́ atanra wa jẹ ẹ̀ ń ṣì àwọn èèyàn lọ́nà lórúkọ pé ẹ̀kọ́ kéwù ẹ̀ máa kéwù ẹ̀ ń ṣì àwọn èèyàn lọ́nà ẹ bẹ̀rù Allah. àwọn èèyàn kúkú máa kéwù ẹ̀yin náà lẹ́ ń dájọ́ máa lásàlátù lẹ̀ tó ẹ̀yin sì máa ń tọ́fà tẹ̀ ń fi ń dálẹ̀ owó wọn lẹ fẹ́ gbà ẹ wá máa tàn wọ́n jẹ pé tó bá ti ṣe jàmáà lásàlátù ikú jannatan wa harira jannatan wa harira ẹ sẹ́fẹ̀ yẹn sí wà lìjánná náà ìbá ẹjọ́ náà lìjánná tọ́jọ́ náà burú ebi gbogbo aná làbá kó bẹ̀ tó eléyìí túmọ̀ sí pé ẹ dákun ẹ bẹ̀rù Allah ẹ rántí pákó ẹ bẹ̀rù Allah ẹ rántí pé sírò ń bẹ ẹ bẹ̀rù Allah ẹ rántí pé kò sí ń ta ṣe tá a gbé pamọ́ tọ́ pamọ́ fún Allah. abukata kan lọ dájọ́ máa lásàlátù kan lẹ̀ kí ni jẹ́ bẹ̀ adájọ́ máa lásàlátù lẹ̀ wọn kọ́ máa pàdé gbogbo sunday àwọn olólùfẹ́ ànábì sunday wọn máa ń sàṣàlátù fún ànábì abẹ́rẹ́ àwọn ọ̀tá ànábì bóòlù ọ̀tá ànábì ti rí lẹ́ẹ̀kan nínú ọ̀sẹ̀ lẹ́ẹ̀ máa rántí ànábì ti yín ẹ̀tún á máa rántí rẹ̀ lọ́nà àdádálẹ̀ ẹ sì rí pé gbogbo tẹ̀ máa lásàlátù bó ti ṣe dáadáa tó àwọn obìnrin náà wọ́n rí mú jàmáà lásàlátù mélòó wọn dálẹ̀ fẹ́yìn ọkùnrin nítorí pọ́kùnrin gbọ́n díẹ̀ ọkùnrin ọmọ gbọ́dọ̀ fẹ́ náwó sí kí ló fà tó wọn fi yọ owó jáde àmọ́ obìnrin lọ́ba ti wíwìkú ìjàmbá wọn lọ́wọ́ máa sẹ́lí kí ni jà lọ́wọ́ máa sẹ́lí báwo kí ni sẹ́lí Allahumma salli sọ́ọ̀dì ó ti di sáà wọ́n dàrú ẹni tí ọmọ jẹun ó sì lè jẹ́ pò ní ọmọ fàyín ìbára àkọ́kọ́ kọjá ń kọ́ wọn náà nù wọ́n kàn fi ń lọ di kàábà tí ń lọ sọ àdúrà fúlúfúlúfúlí àbí kí ni sọ àbí kúlíkúlí ńgbà máa ní wọ́n lọ lé kéwù wọ́n lọ tàlíìm tó ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn ò ní lọ àsàlátù yìí náà ni ọ̀kan wọn sọ fún wa nílùú kan ó ní bàbá ẹ dákun ẹ bá ń ládùá àdúrà kí ni lárí ikọ́ kólúwa kó fi àsàlátù eléyìí tá a ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ kó fi rọ̀ mí lọ́rùn bó ṣe fàṣàlátù lílọ bó ṣe fi rọ̀ mí lọ́rùn ẹ dákun ẹ gbọ́rọ̀ bídíà ló fi rọ̀ ọ́ lọ́rùn ọ̀hún á ní kó fi àsàlátù tá a ṣe lójoojúmọ́ kó fi rọ̀ lọ́rùn bó ṣe fi àsàlátù bídíà rọ̀ lọ́rùn torí di eléyìí báyìí ẹ̀yin tẹ́ ń dá jama aládàáda lẹ́lẹ̀ ẹ bẹ̀rù Allah wàláhì wàá kú tó a bá kú tó bá ké dáadáa ló ṣe tó fi kú ò láyé wàláhì inú hílàhílo lọ́wọ́ tó o máa bẹ̀rù tó o máa ń tolú ó fi ọ̀sẹ̀ tọ́ra àwọn anabi Allah àwọn ẹni tó ga jù nínú wa inú hílàhílo ni wọ́n wà nígbà tẹ́mi pẹ̀lú rẹ̀ tábà lọ bá wọn ẹ bá wa tọrọ pẹ̀lọ́dọ̀ olúwa wàhálà ìpọ́njú tá a wà nù rẹ̀ yìí ó tó olúwo tiẹ̀ ṣèdájọ́ kọ́mọ náà mara rẹ̀ lọ́mọ náà kọ́mọ àlìjẹ́nà mara rẹ̀ lọ́mọ àlìjẹ́nà àwọn anabi wa máa sọ pé táwọn tó àwọn lẹ́rù Allahu akbar ǹjẹ́ tẹ́ni tó ga torí rẹ̀ ọba kásámà àwa rárá ńkọ́ agbọ́dọ̀ jẹ́ ọjà sí pé kárí mi àgbọ́dọ̀ wọnú àsọ̀látù rẹ máa gbá wa ní jama alásọ̀látù òkè odò jama alásọ̀látù sàlẹ̀ odò àwa ní jama alásọ̀látù tùnjínà àwa ní jama alásọ̀látù alifáàtì àwa ní jama alásọ̀látù kìnìkan ọjọ́ pé kárí mi oná lẹ́ ń ṣe yẹn nítorí pé gbogbo tábà ti ń ṣe tá à ń ṣe níjọ́sìn tá à ń ṣe ń fẹ́ kọjá àtẹ́wọ́gbà kárí mi àgbọ́dọ̀ wọ́ bẹ̀ tí kárí mi bá ti wọ́ bẹ̀ yọ bẹ ìsìn jẹ́ tí àsọ̀látù náà ló ṣe bá nàbì sallallahu alaihi wasallam tó fẹ́ fi máa sàmì fáwọn èèyàn tí ọ̀dọ́ ọmọ kí wọ́n lè bá ọ̀dọ́ ọmọ tó fi kó tẹ̀sùbá àkọ́rùn bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ jóyè ní ahéré kan àbí abúlé kò kan kí wọ́n lè bá ọ̀dọ́ ọmọ kó tẹ̀sùbá sọ́run rẹ́gẹ́dẹ́ gbóhùn òun ìfẹ́ sọ̀látù ṣeré kí ni wọ́n ń pè kárí mi ganan rí kí ni wọ́n ń pè kárí mi tó yàtọ̀ sí ètí wọ́n ń ṣe so bó jẹ́ polówó náà ló ní ká máa lo tẹ̀sùbá ọ̀dájú pò ní lò tó bẹ́ẹ̀ ambọ̀sibọ̀sì padà dálẹ̀ tún á ní ó kó sọ́rùn ọbẹ̀ fi sàmì ìgbéga lè bá dóòmà ipò òun ẹsẹ̀gbẹ́ yín níbi ká ṣe àsọ̀látù ẹlòmíì ó dè mọ́ ọwọ́ rẹ ni ó dè mọ́ ọwọ́ bíi kíní táwọn tí wọ́n máa já ẹ̀sẹ̀ tí wọ́n máa dè mọ́ ọwọ́ iná lónà ó dè mọ́ ọwọ́ ìgbà tẹ̀sùbá yìí báyìí tẹ̀sùbá tó máa fi jagun nù ogun kíni ó ń dàbí idà ó dàbí táǹkà àbátíláàrì so ẹnìkan kárìmí yẹn pọ̀ kárìmí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó máa ń bá sọ̀rọ̀ kò ní dán lóhùn yàrá mo tẹsíwájú àwọn ọmọdé àgbẹ̀ bàbá pariwo à ń sá sàlátù ni ẹ fẹ́ sàlátù ṣeré ẹ pẹ̀lẹ́ ẹ kú kárìmí ṣe
ǹjọ́ táwọn yẹn bá ń retí pé àwọn gbẹ̀san lórí dáadáa táwọn gbáyé ṣe kí ni nǹkan tó rí gbà gbogbo ẹ ti parí sí àkáǹtì kárí mi ó ti parí sí àkáǹtì wọn gbósùbà fún ọ ó ti parí sí àkáǹtì pé bàbá ó sì àsọ̀látù láyé lọ́ba tán kí wọ́n á ní tí Allah ó fún ọ tó bá di lọ́la gbẹ̀ndàl qiyama torí di eléyìí báyìí al-ikhlas gbogbo ẹ̀sìn tá a máa ń ṣe ká ṣe nítorí ti Allahu ló la aljanna táwa fẹ́ wọ̀ Allahu ló ní iná tá à ń bẹ̀rù tá a fẹ́ wọ̀ torí rẹ̀ láti máa ṣẹ̀sìn wa á ní ṣe nítorí ẹlòmíì ó ní nǹkan kan tẹ̀mí wa dèpòdèpò kí wọ́n á ti torí rẹ̀ máa ṣe nǹkan kan fún ọ ó sì ní tí mo ń bẹ̀rù á ń bọ̀sibọ́sí pé mo bẹ̀rù rẹ̀ Allahu ló la aljanna tí mo ń fẹ́ torí rẹ̀ gbogbo ẹ̀sìn mi ó ní màá máa ṣe fún olóòní iná tí mo ń bẹ̀rù torí rẹ̀ gbogbo ẹ̀sìn mi Allahu nìkan ni màá máa ṣe fún ntí wọ́n bá nínú méjèèjì sáwò kọ́kọ́rọ́ èwo ní ń bẹ lọ́wọ́ rẹ nu méjèèjì àgádágodo èwo ní ń bẹ lọ́wọ́ rẹ nu méjèèjì lápẹ́ yẹn kọ́kọ́rọ́ àlùjánnà ń bẹ lọ́wọ́ rẹ ẹ̀jẹ̀ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ kó lè bá wa sí àgádágodo tó lè fi ti àlùjánnà ń bẹ lọ́dọ̀ rẹ ẹ̀jẹ̀ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó má ti gbà ní wọ́bẹ̀ èwo ni wọ́n ní ó ní dò àtẹ̀mí àti wọ́ àjọ ń dura wa ní ikú ká má bàa wọ̀ ná olúwa lọ́la àlùjánnà tá à ń fẹ́ olóòní náà tá à ń bẹ̀rù ó nìkan ìnìkan máa ṣẹ̀sí nítorí ẹ̀ wọ́n ṣe nítorí lágbájá tàmẹ̀dòdó là kí làwọn ní gánà rí kí ni wọ́n ní wọn ò ní kankan tá a fi ṣe ni lójú kòkòrò kí a ló dé tí kárí mi fẹ́ ba yé àwọn èèyàn jẹ́ àwọn èèyàn tó ń fẹ́ kún orí ọ wọn ò ní kankan tá a fún ni wọn ò sì ní kankan tá a lè gbà lọ́dọ̀ rẹ̀ Allahumma la mani'a lima a'tayt wala mu'tiya lima mana'at ìwọ Allah kò sẹ́nìkan tó lè kọ́ dínà kí nǹkan tó sọ pé yọ jẹ tẹni ọ jẹ tẹni wọn ò bí ẹni náà wọn ò ní bí kò sì sí ẹnìkan tó lè fúnni ní ti wọ Olúwa tó kọ̀ láti fúnni wọn ò ní bí torí ẹ kásẹ̀sìn wa nítorí ti Allah ò ń ṣèjọ́sìn níbi táwọn èèyàn ti ń rí ọ àwọn à ń ṣèṣe pé àṣekùbọ̀ sàábẹ̀ ni ọ ìgbà tó ń ṣe ń bi dání kó o ti rí ọ ọ̀nkà Allahu alaykum Allahu akbar Allahu akbar ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin torí ẹ gbogbo ìjọ́sìn agbọ́dọ̀ jẹ́ pé torí ti Allah la ṣe ń ṣe tẹ́lẹ̀ ìbá yé wa oníkálukú wa kama bẹ̀rù Allah olùwàní ya ayyuhal ladhina amanu ittaqullah wal tanzur nafsun ma qaddamat lighad ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ bẹ̀rù Allah kí gbogbo oníkálukú yẹn máa kí ni mò ń ṣe lẹ́ẹ̀dọ̀la oníkálukú wa a gbọ́dọ̀ jẹ́ kójú wọ́n fọ́ sí nǹkan tá à ń ṣe lẹ́ẹ̀dọ̀la ọ̀la wo ọ̀la gbẹ̀ndàl qiyama kó ló adákùn kó fún wa dáadáa ṣe mọ́tẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé gbogbo ìjọsìn tá à ń bá ti ń ṣe nígbà tó ti mọ̀ pé ṣíṣe àsọ̀látù fún Ànábì sallallahu alayhi wa sallam ara ìjọsìn ni májẹ̀mú kejì tí máa jẹ́ kí ìjọsìn ọgbà òun náà ní al-mutaba ìjọsìn tí mo ń ṣeun ó gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam báwo ni ṣíṣe àsọ̀látù ni ó ti ṣe déédéé pẹ̀lú ìlànà Ànábì sallallahu alayhi wa sallam iná ní kí n wo kí ni mo fẹ́ máa fi ṣe àsọ̀látù nga kí ni gbólóhùn àsàlátù tí mo fẹ́ máa ṣe ó gbọ́dọ̀ jẹ́ ntànàbì fi kọ́ wa o kò gbọ́dọ̀ jẹ́ pé ṣéwù kan ló fi kọ́ wa o kò gbọ́dọ̀ jẹ́ pé bàbá kan ló fi kọ́ wa o ustad kan ló fi kọ́ wa lápò ara rẹ̀ o rárá ó gbọ́dọ̀ jẹ́ kó do anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ló ti wá ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ eléyìí tí alimami Bukhari àti imam Muslim tí wọ́n gbé jáde àti àwọn míì wọ́n ní ìgbà tó lù wá sọ wípé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima dájú Allah àtàwọn màláíkà rẹ̀ wọ́n ṣe àsọ̀látù fún anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa ṣe àsọ̀látù fún ẹ sì máa kí ní kíkí àwọn sàhábà wa péjọ sọ́dọ̀ anabi sàhábì kan wọ́n pè ní Ka'b ibn Ujra oníwà anabi sallallahu alayhi wa sallam nǹkan méjì lolúwa fi pa wá láṣẹ nínú àyà yìí ká máa ṣàsọ̀látù fún ọ ká sì máa kí ọ àwa àti máa báwo láṣẹ máa kí ọ nínú sọ̀láàtì wa àti máa báwo láṣẹ máa kí ọ nínú sọ̀láàtì wa eléyìí tá a wílẹ̀ kan pé tá à ń bá ṣe tashahhud
àmọ́ sọ pé assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatulahi wa barakatuh. báwo láti wá máa ṣe àsọ̀látù fún? báyìí ni riwaya kan sọ. riwaya mi sọ pé báwo láti máa ṣe àsọ̀látù fún pàápàá jùlọ nínú ẹgbàá wa Abu Mas'ud al-Ansari. báwo láti máa ṣe àsọ̀látù fún tá a bá ṣe sọ̀láàtì? anabi ni a máa sọ pé nínú riwaya kan anabi pẹ́ kótó dáhùn. Ka'b ibn Ujra ẹ̀rú bẹ̀rẹ̀ sí ní bà wá fún pé ya Rabbana mẹ́jọ sórí ibò kọ́rọ̀ rẹ̀ ọmọ lọ dàbí Abu Lahabi tálkùránì kan sọ̀kalẹ̀ tá a máa kàdíjọ́ gbẹ̀ǹde àwọn ẹni tí máa fi béèrè gbọ́ anabi lẹ́nu. tọ́ gbàtọ́ pẹ́ òǹkà rò pé ìmbá ti mà kí n má béèrè gbàtà anabi ó tètè dáhùn ẹ̀rú bẹ̀rẹ̀ sí ní bà. gbàtà anabi ó wá dáhùn anabi náà máa sọ pé Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid wa barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid. walhamdulillah gbogbo wa náà la máa sọ̀látù yìí ṣe ó ń lè tọ́ lọ́lá jù nínú àwọn ọ̀nà tá a máa gbà ṣe as-salatu fa nabi Muhammad sallallahu alayhi wa sallam. ẹ sì máa ń gbé as-salatu yìí kò sí ẹ má ṣe ni nínú gbogbo sọ̀láàtì tá a bá ṣe kó tó di pa sálámà. torí rẹ̀ tó bá ti fẹ́ ṣe as-salatu fa nabi sallallahu alayhi wa sallam òun náà lọ́ọ́ máa wí láwì tún wí lọ́ọ́ máa wí láwì tún wí lọ́ọ́ máa wí láwì tún wí lọ́ọ́ máa kàlákà tún kà. eléyìí ní túmọ̀ sí pé òun ṣe as-salatu fa nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. akramakumullah àwọn as-salatu pọ̀ lóríṣiríṣi o eléyìí táwọn èèyàn ń ṣe ṣọ́ra fún àwọn àdádálẹ̀ as-salatu eléyìí táwọn èèyàn ń gbé ká bíi lilfati má bá wọn ṣe o kìí sànàbí ló fi kọ́ wa o lilfati o Ahmadu Tijani olómuwa o lilfati kìí ṣe ń tọ́wọ́ alátọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ rẹ̀ ọba tún sẹ́pẹ́rẹ́ tó ń ti pé ìtumọ̀ mélòó ló kó sínú ọ̀rọ̀ rẹ̀ ọba tún sẹ́pẹ́rẹ́ tí ọba tún sí ìtàwọn ẹrù rọ́nlá kàǹsùkàǹsù tí wọ́n tún dìrù tó tún wọ̀ lọ́rùn. nínú àwọn riwaya tó mú wa nínú Jawahirul Ma'ani tíra àwọn tọ̀ríkọ̀ Tìjàníyà wọ́n ní sọ̀látùl fàtí ẹyọ kan ó ju Al-Qur'ani lọ. nígbà kan wọ́n ní bí ìgbà mẹ́fà nígbà ọgọ́ta nígbà ọgọ́rùn mẹ́fà nígbà ọgbẹ̀rún mẹ́fà àbá irọ́ gbóná bí wọ́n bá parọ́ gan bọ́ pa tútù táwọn ẹni tí ń bá sọ̀rọ̀ bá ríran wọ́n mà kátó wá pé irọ́ ti ń horu. akramakumullah ẹ rí i pé wọ́n fẹ́ ṣì àwọn èèyàn lọ́nà kúrò lójú ọ̀nà ẹ̀sìn wọ́n fẹ́ mú wọn kúrò lórí ìlànà nabi Muhammad sallallahu alayhi wa sallam. nígbà tí ẹnìkan bá ti gbọ́ pé lílfàtì ju alukurani lọ tí wọ́n kẹ́ alukurani mà wọ́n ní kẹ́ alukurani mà wọ́n pàǹtólú wa sọ̀kalẹ̀ wọ́n pàtì ní lílfàtì tọ́gbẹ̀nà ẹ̀bùrú wọlé tí ò sí tànàbí fi kú ọdún 1000 inú wọn tó ṣe àdádálẹ̀ rẹ̀ bọ́ọ̀lù sọ wá lè ju nítorí wàá sọ̀kalẹ̀ lọ ìsọkúsọ tó hàn sí gbogbo ẹni tó bá ní làákàyè torí ẹ má bá wọn ṣe o ẹnì kó ti bá Yorùbá jẹ wọn làwọn ń ṣàdúrà wọn lè sọ pé iná àtẹ iná lílfàtì fàtíà lílfàtì so wọn máa wò pé làwọn fi ń jan stamp ní ó ti kọ́ lọlé àṣẹ àdádálẹ̀ nìyẹn má bá wọn ṣe eléyìí tó bó ṣe jẹ́ eléyìí tó múlẹ̀ máàmù kan nílùú kan bẹ́ẹ̀ wọ́n ní í ṣe sọ̀láàtì ni fáwọn èèyàn so lọ́ba ń ka sọ̀láàtul asr táyì tí ka kí ó sókè lọ́wọ́ sọ́kọ́ Allahumma salli ala Muhammadil fatihi ma ughliqa wal fatihi lima ughliqa ní sọ̀láàtul asr dípò fatiha ẹni tí wọ́n ṣe béèrè ó ní o bá fi lè máàmù lẹ̀ mo lọ́ọ̀ kọ́ yẹ kọ́ dákò mbẹ́ gbogbo jẹ́mọ̀ lọ́ọ̀ yẹ kọ́ fà kó lẹ́yìn ẹ ti sìyàn tó lẹ́yìn gbogbo mùsùlùmí ma pé kí ni wọ́n ní ká ké fatiha ṣe di lil fati sọjọra wọn suratul fatiha àti sọlátul fatih sọjọra wọn kọjọra wọn torí di eléyìí kó ṣọ́ra fún àdádálẹ̀ àsọlátù nítorí pé kí àsọlátù ló lè bàjẹ́ gbígbà wọ́n gbọ́dọ̀ ṣe déédéé bí nǹkan dákun kó fi rọ̀ wá lọ́rùn Olúwa Ẹlẹ́dàá wa kó má dùn wá ní ládàá rẹ̀ tá a bá rí ṣe kó ṣe ní sábàbí kan nínú àwọn sábàbí eléyìí tí ó jà rọ́nà lọ
tó bá di lọ́la gbẹ̀ndàl qiyamah Olúwa Ẹlẹ́dàá wa kó bá wa gbé ìpọ́njú ìdààmú àti wàhálà kó nínú ìgbésí ayé wa àti lọ́run wa kó dákun kó ṣe wá lọ́mọ aljanna aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim.